Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Wọ́n kí gbogbo àwọn bàbá wa tí wọ́n wà ní kalẹ̀ látọ̀dọ̀ bàbá wa Sheikh Fidau alfanla. Wọ́n kí gbogbo àwọn àgbàlagbà pátá. Wọ́n á kí bàbá wa kábíyèsí náà wípé èyí tí Ọlọ́run yàn yín sí tí Ọlọ́run ní ẹ máa rí ṣe yìí. Ọlọ́run níjọ́ bàjẹ́ lórí yín o. Àmín. Ọlọ́yàndá Bahama. Ọlọ́run wá járe yín pẹ́. Ọlọ́run. Ní àpapọ̀, assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Wa alaikum salam wa rahmatullahi wa barakatuh. Ibi ìkàlẹ̀ bá ti pọ̀ báyìí, èmi fẹ́ kí nǹkan máa di múná kọ́ṣà bí múná tó ẹ má bìrì tó náà lẹ́nu Mahama. Nígbà tí wàá ní sọ̀rọ̀ torí ńgbà míì tí wọ́n bá ní kéèyàn sọ̀rọ̀ lórí tí ì bá sọ ọ̀ọ́dọ̀ta kí ó lè máa dọ̀ta bàbá tó bí mi ní má pòwe. Kí ni bàbá náà máa wí? Bàbá ní jẹ́jẹ̀jẹ̀ kan ni pápá wìtì. Yìí ti fi parẹ́ pẹ̀lú àwọn tí wọ́n ń sọ̀rọ̀ káàkiri pé Allahu Akbar. Wọ́n ní tágọ̀ bá ń sọ̀rọ̀ ẹ̀ ló láyà. Tí àgọ̀ bá ń sọ̀rọ̀ ẹ̀ ló láyà. Àbọ̀díjọ́ bá dá ọ̀ràn tó bá tóbi tí parẹ́ ò bá ká subhana rabbika. Rabbil izzat. Ẹ gbé Ọlọ́run tóbi dáadáa. Ẹ tún gbé Ọlọ́run tóbi lẹ́ẹ̀kan sí i. Ẹ dákun ìjọba mo fàyímọ̀ ibi tá à ń lọ nísìnyí gẹ́gẹ́ bí ètò ní tó jẹ́ kí n máa ṣe báyìí òun ni wípé ṣẹ́ẹ́rí gbogbo ibi tí bàbá Sàkọ́fì ti lọ láyé tá a bá ní ká fàyè gbà àwọn èèyàn tó bẹ́ẹ̀ à ní kú omi bọ́tù bàbá wa tí Ọlọ́run máa fi bọ́rọ̀ bá gbóná báyìí tẹ́ bá fẹ́ kó tutù wọ́n lè ní Jamalu ń bẹ lára yín Kamalu ń bẹ lára rẹ náà Àríyá kan lára rẹ wọ́n sì yọ gbogbo tó wà lára rẹ èyí tó wá kù tó kù díẹ̀ káàtó wọ́n sì yọ fún ọ inú rẹ ó tún máa dùn. Ta ló ń tọ̀ ẹ gbọ́ Jalalu ń bẹ lára àwọn tí mò ń wò yìí Ọlọ́run ló ṣe òun ló yàn báyìí Kamalu ń bẹ lára àwọn tí mò ń wò yìí Ọlọ́run ló ṣe òun ló yàn ẹ̀ka wọn bá ní o èèyàn ni èèyàn làwọn máa rí lára gbogbo èèyàn wọ́n wàá fà yìí tó bá kù lára rẹ yọ wọ́n jẹ́ o mọ̀ pé eléyìí náà ò dá o àmọ́ wọn náà tó gbà lọ lé o sì fi dùnú lọ. Ibo la ń lọ ní ìsinmi báyẹn. Ẹ sọ̀rọ̀ ẹ sọ̀rọ̀ ṣègẹ́ṣègẹ́ fanabi Muhammad ọba mi tààlà yóò kárí kó má yẹ nìkan lẹ̀ látàyè tíntìndé kíyámà. In tó fi ń bà mí lẹ́rù láti pè bàbá fa ńlá ni pé ṣáàtún wá ní kí wọ́n jòkó lẹ́yìn ìgbà tán bá sọ̀rọ̀ tán in tí mo tún wá fi kí bàbá wa àjọba ni pé ẹni àkọ́kọ́ tó wọ́kọ́ dé nínú oníwàásí bàbá wa àjọba ni wọ́n tún wá náwó pé no bàbá wa fa ńlá ni kí n pè mi wá máa ń tí bàbá wa fa ńlá ó fi ṣe sàárà fún bàbá wa àjọba tán bá sọ̀rọ̀ tán ọlọ́mọṣà jáde bàbá pẹ́ mo ti àwọn ajánà sì ti jáde kó wọn lè padà mọ́sà akrakunla sa mo fi Maulana Sheikh Adam mo fi bàbá wa Sheikh Adam ni mo fi bẹ̀yìn sa àwọn èèyàn ó rò pé bẹ́ẹ̀ ọmọdé ò lè win lọ́dọ̀ àgbàlagbà ni arakola. Sallallahu alaihi karim. Sallallahu alaihi wasallam. Salatu fa nabi ma. Sallallahu alaihi wasallam. Bàbá kábíyèsí ẹ kú oríire. Gbogbo àwọn bàbá wa ní Ẹdẹ ẹ kú oríire. Bàbá wa Adékìlékún ẹ kú oríire. Ẹ̀yin àfáà wa ní Kọ̀dìríyà. Gbogbo ẹ̀yin àfáà wa ní Tìjàníyà. Gbogbo àwọn mọ̀dárà. Bá ti máa ṣe é nù. Báwa náà bá ṣe báwọn àjọ ẹ̀yin àgbàlagbà nu ibẹ̀ yìí la jòkó tẹ fọ́ mẹ́rin sẹ́yìn máa wá ṣiṣẹ́ ni sọ ibùbáyá ni ọ sọ̀rọ̀ sọ ń gbọ́ àfa ìránṣẹ́ ni ọgbọ́ sọ ibùbáyá ni ọ sọ̀rọ̀ àfa ìjọba sọ̀rọ̀ èmi ọkàn sí fatia salamu aleykum. Allahu akbar. Ẹgbẹ́ Ọlọ́run tóbi bàbá wa wọ́n ní kí n máa lọ sí àmbọ̀lọ́dọ̀ wọn sà wọ́n ní kí n máa lọ tààràtà sẹ́ẹ̀rí tá a bá fi dídà wà fà ńlá gbogbo èèyàn ni wọ́n gbé microphone fún akarakunla ẹ má bàa dá sí i mọ́ mo fi ṣe àdámọ̀ bẹ̀yìn wọ́n ò fẹ́ tẹ gbogbo everybody lọ́rùn but mo fi ṣe àdámọ̀ bẹ̀ wọ́n yẹn wọ́n ti fi mí lẹ̀ wọ́n ti yànda akarakunla sà bàbá sọ ibùdó bayan bàbá fà ńlá ni ẹ sọ̀rọ̀ gbogbo ayé fẹ́ gbọ́rọ̀ yín sẹ́ẹ̀rí tí n bá wà kọ́tà yín yóò wá dàbí wàtá pé mi gan ṣeré baba ẹ bá wa lo 1 hour ẹ jẹ́ agbádùn yín sà